mo kí ọlọ́wọ́n ọba mo ṣègbó olódùmarè ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe mo júbà ọkùnrin mo júbà obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Monday April 28 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lẹ́ni ẹ máa fẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa láti rí dájú gbogbo nǹkan tí ẹ̀ ń gbà lérò pátá wá sí ìmúṣẹ. Tí tẹpá mọ́ṣẹ́ yín lẹ́ni á jẹ́ kẹ́ rí nǹkan rere gbámú. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní á ṣe yín bí gbà pé kẹ́ tayọ jẹgbẹ́ lọ. Ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ àtàlàáfíà máa gbalẹ̀ láyìíká ilé yín. Ẹ ní nǹkan kan tí ẹ fẹ́ ṣe ròyìn nípa rẹ̀ lọ́jọ́ tèní ju pé kẹ́ enjoy ara yín lọ. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ rẹra yín lẹ̀kẹ́ wà determine bẹ́ẹ̀ sì lẹ́tú lómìnira láti káàkiri lọ́bikíbi láti lọ wá oore lónìí kò sí wàhálà. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 lẹ́ni ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé tàbí kí stress fẹ́ pọ̀ tàbí kí nǹkan fẹ́ pọ̀ níwájú yín tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín lè fẹ́ rìnrìn àjò kan lẹ́ni tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ṣe pé àwọn nǹkan tó dàbí responsibility láàyè iṣẹ́ ó jẹ́ nǹkan tó ṣe pé kò ní jẹ́ kẹ́lẹ̀ láǹfààní àti lọ́bikíbi lọ́jọ́ tòní. Kẹ́rí dájú pé ẹ balance gbogbo nǹkan yín kẹ́ ṣe níwọ̀ntúnwọ̀nsì. Ẹ gbìyànjú láti ṣiṣẹ́ yẹn ní ìkọ̀ọ̀kan èjèèjì. Ẹ padà rí pé àṣeyọrí máa wáyé lórí gbogbo nǹkan tí ẹ bá ṣe lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn balẹ̀, ẹ má ṣe jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wáyé ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Violet jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 lọ́jọ́ tòní ẹ máa wà very positive. Ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi gbé ìgbésẹ̀ tuntun tàbí láti fi pilẹ̀ nǹkan tuntun tàbí láti fi ṣiṣẹ́ tuntun. Lọ́jọ́ tòní ẹ máa rí pàwọn èèyàn máa gbóríyìn fún yín ó sì ṣeé ṣe kí ẹ ní ìdàgbàsókè láàyè iṣẹ́ lénìí kí ẹ rí dájú pé ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó ṣe é gbé ó máa bí kí lọ síwájú wáyé ní àyè iṣẹ́. Yẹ wulẹ̀ gbajúmọ̀ gbogbo nǹkan tí ẹ fẹ́ gbajúmọ̀ ní iṣẹ́ láti ṣe wọ́n láṣeyọrí lọ́jọ́ tòní. Ìyẹn máa ràn yín lọ́wọ́ láti tún ṣàṣeyọrí láwọn ọjọ́ iwájú. Lénìí kẹ́ tẹpá mọ́ṣẹ́ kẹ́ rẹra yín lẹ̀ ẹ ṣe nǹkan yín létòlétò kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 àárọ̀ kù ìṣẹ́jú 15 sáago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 ó ṣeé ṣe kí pressure fẹ́ pọ̀ púpọ̀ lórí àwọn kankan nú gbésí ayé yín kó dàbí ìgbà pé àbí kankan ń fà sẹ́yìn nú gbésí ayé yín ni. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan. Bóyá ẹ lè wà níbi iṣẹ́ kó ṣe yín bí ìgbà pé kẹ́kọ̀ọ́ tiẹ̀ dá wà kẹ́ fi refresh ara yín kí ẹ sì tún fi gẹ́ẹ̀tì ara yín. Ẹ wá wòye sí àwọn ìṣòro tẹ́ ẹ ní lọ́jọ́ tòní pàápàá problem tẹ́ bá ní pẹ̀lú mọ̀lẹ́bí lẹ́ni. Ẹ fi ìfẹ́ àti ọpọlọ pípé kí ẹ fi yanjú rẹ̀ pátápátá. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yìí tí ó kàn yín lẹ́ni. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 ní àṣálẹ́ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 àìbalẹ̀ ọkàn ṣeé ṣe kó wà fún yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ gbìyànjú láti lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àbáwọn olólùfẹ́ yín kí ẹ sì mọ̀ dájú pé àkókò tá ìbalẹ̀ ọkàn yín wáyé yìí kò ní pẹ́ tún gẹ̀rẹ̀ sẹ́yìn tí ara yín máa tún balẹ̀ pẹ̀sẹ̀ padà tẹ́ bá lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Á tún jẹ́ kí ìbáṣepọ̀ yín túbọ̀ dánmọ́rán sí dáadáa lọ́jọ́ iwájú. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kẹ́ jẹ́ kára yín yá gágá lẹ́ni. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò
èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ó ṣeéṣe káwọn kùdìẹ̀kudiẹ ìdíwọ́ kéékèèké kan fẹ́ wáyé lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ padà borí wọn lẹ́ni ẹ̀yin gan máa rẹ́dì láti kojú situation èkéyìí tó bá jẹyọ lọ́jọ́ tòní. ìfaradà tí ẹ bá ní á ràn yín lọ́wọ́ dáadáa, ẹ wá gbọ́dọ̀ finú tọ́yàn rárá lẹ́ni ẹ gbọ́dọ̀ gbára léyàn rárá, ẹ gbọ́dọ̀ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe ìkọ́yín létòlétò kẹ́sì fọgbọ́n àtòyé tó lọ́n fún yín kóhunkóhun tí ẹ bá ń ṣe lénìí. márùn jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, lẹ́ni ó ṣeéṣe kí ẹ wà somehow confused bákan, kódà provocation kékèké téèyàn bá ṣe nǹkan kékeré fún yín lénìí ó ṣeéṣe kó fẹ́ yẹ kí ẹ bínú kí ẹ fárígá pátá. ẹ mọ́kàn balẹ̀ dáadáa lénìí kí ẹ gbà láfíà láàyè kí ẹ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ń fa confusion wọ̀nyí, àwọn nǹkan tó ń trọ́bù yín kí ẹ ronú jinlẹ̀ kẹ wòye sọ́nà tẹ́lẹ̀ gbà mórí bọ́ níbẹ̀. bẹ́ẹ̀ sì ni ó dára tí ẹ bá tún lè súnmọ́ ènìyàn kan bóyá màlẹ́bí yín àbò lólùfẹ́ yín lọ́jọ́ tòní kẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn bóyá ó ṣeé ṣe kí wọ́n jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa bá yín sọ. ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni lénìí, ẹ gbà láfíà láàyè kí báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín ìyẹn emotion yín ẹ má jẹ́ kó control yín rárá lọ́jọ́ tòní o. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, àwọn ọ̀rẹ́ àbáwọn alásùnmọ́ yín kan ó ṣeéṣe kí wọ́n nílò ìrànlọ́wọ́ yín lọ́jọ́ tòní, bóyá lè nílò tọ́ni lórí nǹkan kan lénìí kí ẹ rí dájú pé ẹ wà lóyà kí ẹ wulẹ̀ go ahead láti lọ ràn wọ́n lọ́wọ́ láti ṣe nǹkan tí wọ́n ń fẹ́ yẹn gangan, láti fún wọn lámọ̀ràn. ẹ fún wọn lámọ̀ràn tó ṣe pé àwọn fúnra wọn máa rí nírìí pé lágbájá ìyẹn ni tí mo wá báyìí ó ràn mí lọ́wọ́ dáadáa lórí kíní ọ̀rọ̀ tó sọ, ọpọlọ pípé wà ń bẹ́ẹ̀. èyí máa jẹ́ kí ìbáṣepọ̀ yín tún dán mọ́rán, á sì jẹ́ kí ayọ̀ gbalẹ̀ láwùjọ yín. ẹ wá ṣe dáadáa sáwọn èèyàn kẹrẹra yín lẹ̀ kí ẹ sì fọ̀wọ̀ fẹ́ni tọ́wọ̀ bá tọ́ sí lọ́jọ́ tòní. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, lẹ́ni ẹ máa wà very creative, ara yín máa yá gágá, agbára káká sì máa wà fún yín. àwọn kùdìẹ̀kudiẹ tó ti ṣẹlẹ̀ nígbésí ayé yín látijọ́ mẹ́ta ó ti kọ́ yín lágbára àti pinnu àti nífaradà àti ṣaragírí àti túwádìí tàmí àti gbájúmọ́ ohun tó yẹ kẹ́ gbájúmọ́. ìyẹn á sì ràn yín lọ́wọ́ lénìí láti lè yanjú gbogbo nǹkan tó bá dàbí iṣu tẹ́yìn kojú lásìkò yìí. ẹ gbájúmọ́ àwọn nǹkan tó dàbí ìgbà pé ó wà challenging jù fún yín lásìkò yìí, kẹ́ gbájúmọ́ gbogbo ọ̀nà tẹ́ lè gbégbà láti mórí bọ́ nínú rẹ̀. ìtúsílẹ̀ tí ẹ ti ń fẹ́ látọjọ́ pípẹ́ ó ṣeéṣe kó wáyé lọ́jọ́ tòní o. ẹ wá tún gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róre gbámú, ẹ free mind yín kí ẹ sì jẹ́ kára yín yá gágá. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 9 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ léroko Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, lénìí ẹ máa dúró ṣinṣin lórí ẹsẹ̀ yín, ẹ máa lè reason dáadáa lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. lẹ́nìí sí rèé ẹ máa ṣe gbára lé púpọ̀, ẹnì kan dáwọ́lé nǹkan kan rárá o, àyàfi nǹkan tẹ́ bá mọ̀ pé kíní yìí garanti wà lórí ẹ̀ pé nǹkan báyìí máa bí rere fún mi lọ́jọ́ tòní. ó dára púpọ̀ kẹ́ jìnnà sí gbogbo nǹkan tó bá máa bí àwọ̀ ní àyíká lẹ́yìn pátápátá, látàrí pé àlàáfíà máa jọba láyìíká lẹ́yìn lọ́jọ́ tòní. ṣùgbọ́n o tẹ́ bá kíyèsára pẹ̀lú bínú tọ̀dọ̀ yín gangan, ó ṣeé ṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kó fẹ́ padà di nǹkan tó ṣe é pé ó lè bí kí omi àlàáfíà náà kó fẹ́ dàrú díẹ̀. lẹ́ni gẹ̀rí dájú pé ẹ fi ọ̀wọ̀ tó yẹ àti tó tọ́ kí ẹ fi fáwọn ènìyàn. tẹ́ bá pọ́nyàn lé lọ́jọ́ tòní, àwọn náà máa pọ́n yín lé. èyí tó dára jù tún ni pé ẹ gbọ́dọ̀ gbé nǹkan tó bá dàbí iṣu tó ṣẹlẹ̀ láàyè iṣẹ́, ẹ gbọ́dọ̀ gbé wálé lọ́jọ́ tòní, ẹ gbọ́dọ̀ fi kan rẹ̀ máwọn tó wà nílé rárá. ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn lénìí, ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun. ẹ wà smart kí ẹ fókọ̀sì lórí ohunkóhun tí ẹ bá fẹ́ gbájúmọ́ láàyè iṣẹ́ lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá bí láàrin January 20 sí February 19, lẹ́ni a ṣe ń bí gbà pé kẹ́ ṣe gbogbo nǹkan tó bá máa dùn mọ́ yín nínú tá tẹ́yìn lọ́rùn pátápátá. Lẹ́ni kẹ́ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àti ọ̀rẹ́. Lẹ́ni ìhùwàsí àti ìṣesí yín àtagbára káká yín á jẹ́ èyí tó ṣe pé ó máa tún lékún dáadáa táwọn èèyàn máa tún dunnú sí lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní kẹ́ ṣe àwọn kan tá mú kínú yín dùn, àwọn kan tá tẹ́yìn lọ́rùn, ṣùgbọ́n ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ má jẹ́ káràyà yín ju bó ṣe yẹ lọ. Kẹ́ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lẹ́ni. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá bí láàrin February 20 sí March 20. Ṣáájú kí n tún tó tẹ̀síwájú, ẹ̀yin tẹ́ ń wò mí pátá, iye ojú tó bá wò ó tó bá jàǹfààní èyí tí a fi ránṣẹ́ yìí kí ẹ bá wa share rẹ̀. Ènìyàn kọ̀ọ̀kan tó bá ń wò ẹ share rẹ̀, kẹ́ kọ́mẹ̀ntì, kẹ́ engage pẹ̀lú wa. Ìyẹn á tún jẹ́ kí inú wa dùn láti túbọ̀ máa tẹ̀síwájú. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, agbára káká máa wà fún yín, ìgboyà sì máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ lo àǹfààní àwọn nǹkan tọ́lọ́run fún yín lọ́jọ́ tòní láàyè iṣẹ́ yín láti fi ṣàṣeyọrí. Lẹ́ni sí rèé ó ṣeé ṣe kí ẹ rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan lára àwọn èèyàn tó súnmọ́ yín tí ẹ sì máa jẹ́ kọ́kọ́ yín balẹ̀ pẹ̀sẹ̀ tá a sì tún jẹ́ kí ẹ tún lè gbájúmọ́ nǹkan tí ẹ kẹ́ fẹ́ gbájúmọ́ láàyè iṣẹ́ dáadáa. Ẹ wá gbìyànjú láti ṣe àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe lẹ́ni láṣeyọrí kó má bàa dé pé bóyá ṣé àtúnkúnṣẹ́ fún yín láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lẹ́ni pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 rọ̀lẹ́ kù ìṣẹ́jú 15 sí aago 6 rọ̀lẹ́ kù ìṣẹ́jú 15 ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.